bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yìí, ètò wa JEKIBIBELI sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè, ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára, ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìní forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín, kẹ́ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin èyí tí àwa ń rí gbà lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé. A dúpẹ́ fún ìbùkún àti oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé yín. Ọlọ́run àlàáfíà àtọlọ́run ìbùkún kò ní fi yín sílẹ̀, kò ní fẹ́ni kankan wá sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Inú wa dùn, ayọ̀ wa kún pé a tún lórí ọ̀fẹ́ mìíràn láti wá síwájú ní wákàtí yìí. A sì gbàgbọ́ pé àlàáfíà Ọlọ́run là bá yín, àlàáfíà Kristi kò ní fẹ́ni kankan wá sílẹ̀. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a sísọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Kókó ẹ̀kọ́ náà ni ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? A fẹ́ tẹ̀síwájú, a fẹ́ wo apá kejì ẹ̀kọ́ náà. Ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? Apá kejì. A fẹ́ wo àwọn onírúurú ẹsẹ̀ Bíbélì tá a gbọ́dọ̀ tàn mọ́lẹ̀ sí tí òye ọ̀rọ̀ Ọlọ́run ò tí ì yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. A fẹ́ tàn mọ́lẹ̀ sí àwọn ẹsẹ̀ Bíbélì náà. Ṣùgbọ́n kí a tó ṣe bẹ́ẹ̀, a ní láti ránra wa létí àwọn tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sọ fún wa pé Ọlọ́run gbé wòlíì Ezekieli dìde láti sọ fún Ísírẹ́lì pé òwe kan tí wọ́n pa ní Ísírẹ́lì pé wọn kò gbọdọ̀ pàwé bẹ́ẹ̀ náà mọ́. Kí lòwe náà tí wọ́n pa nínú ìwé Ezekieli orí 18 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní títí dé ìkẹta. Kí lòwe náà sọ? Ó ní àwọn bàbá jẹ èso àjàrà kíkan, eyín àwọn ọmọ sì ká. Ọlọ́run ó gbé wòlíì Ezekieli dé láti sọ fún wọn pé wọn kò gbọdọ̀ parú òwe bẹ́ẹ̀ mọ́ ní Ísírẹ́lì. Kí nìdí? Ìdí ẹ̀ ní pé Ọlọ́run sọ pé gbogbo ọkàn òun ni ti èmi, ọkàn bàbá tèmi ni, ọkàn ọmọ tèmi ni. Nígbà táwa kíyèsí ìwé Ezekieli orí 18 tá bá wo ẹsẹ̀ 20, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ pé ọkàn tí ó bá ṣẹ̀ òun ni yóò kú. Bàbá kì yóò ru àìṣedéédé ọmọ, ọmọ kì yóò ru àìṣedéédé bàbá. Òdodo lódodo yóò wà lórí rẹ̀, àìṣòdodo aláìṣòdodo yóò wà lórí rẹ̀. Ohun tí Ọlọ́run sọ nìyí. Nígbà tá a wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, a sì gbé ìtumọ̀ rẹ̀ kalẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọmọ kò ní ru àìṣedéédé bàbá, bẹ́ẹ̀ ni bàbá kì yóò ru àìṣedéédé ọmọ. Ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́ tá a kọ́kọ́ gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni a sì sọ fún wa pé ẹsẹ̀ yìí ń kọ́ wa, ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ń kọ́ wa pé a ò jogún ẹ̀ṣẹ̀. A tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kí là ń pè ní ẹ̀ṣẹ̀. A gbé ìtumọ̀ ẹ̀ṣẹ̀ kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sọ fún wa pé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 4 ó fẹsẹ̀ wa múlẹ̀ pé rírú òfin òun ni ẹ̀ṣẹ̀, rírú òfin Ọlọ́run. Jòhánù kínní 1 John 3 verse 4
ó fẹsẹ̀ wọn múlẹ̀ pé rírú òfin Ọlọ́run òun ni ẹ̀ṣẹ̀. Ìwé Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 17 1 John 5:17 ó ní gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni, àti orí ìtumọ̀ ẹ̀ṣẹ̀ mìíràn. Ìkẹta ìwé Róòmù orí 14 gbàtà kíyèsí ẹsẹ̀ 23 ó ní ohunkóhun tí ò bá ti inú ìgbàgbọ́ jáde ẹ̀ṣẹ̀ ni, àti orí ìtumọ̀ ìkẹta tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 17 ó sọ fún wa níbẹ̀ pé tí a bá mọ rere ṣe tí a kò ṣe ẹ̀ṣẹ̀ ni. Ìyẹn túmọ̀ sí pé pẹ̀lú àlàyé tá a gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ẹ̀ṣẹ̀ ó mì ní commission and omission, èyí tá a ṣe àti tá a ò ṣe tó dẹ̀ jẹ́ ohun tó dára láti ṣe. Ìtí Bíbélì pè ní ẹ̀ṣẹ̀ ni. A rí pé kí ènìyàn tó lè di ẹlẹ́ṣẹ̀ ó gbọ́dọ̀ rú òfin Ọlọ́run. Kí ènìyàn tó lè di ẹlẹ́ṣẹ̀ ó gbọ́dọ̀ ṣàìṣòdodo sí òfin Ọlọ́run. Kí ènìyàn tó lè jẹ ẹlẹ́ṣẹ̀ ó gbọ́dọ̀ mọ ohun tó ti inú ìgbàgbọ́ jáde, tí ò bá sì ṣe é fún òun ló di ẹlẹ́ṣẹ̀. Kí ènìyàn tó di ẹlẹ́ṣẹ̀ ó gbọ́dọ̀ mọ rere ṣe, tí kò bá ṣe rere ó ti di ẹlẹ́ṣẹ̀. Àwa sọ pé ní ìgbà wo làwọn ọmọ ọwọ́, àwọn ọmọ tá a ṣẹ̀ bí sínú ayé, ní ìgbà wo náà mọ ẹ̀ṣẹ̀, ní ìgbà wo náà mọ rere ṣe tí wọn ò ṣe, ní ìgbà wo ni nǹkan ti ní ìgbàgbọ́ jáde lọ́dọ̀ wọn, àti wípé ní ìgbà wo ni wọ́n ṣe àìṣòdodo sí òfin Ọlọ́run. A rí pé pẹ̀lú ìtumọ̀ tọ́lọ́run sọ fún wa nípa ẹ̀ṣẹ̀, a rí pé àwọn kéékèèké tí à ń bí sínú ayé lónìí wọn ò lẹ́ṣẹ̀ torí pé wọn ò ń ṣe ẹlẹ́ṣẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ awòwe oníwàásù orí 7 nígbà tá a kíyèsí ẹsẹ̀ tó kẹ́yìn 29 a sọ fún wa níbẹ̀ pé ní ìgbà tọ́lọ́run dá ènìyàn, ó dá ènìyàn ní pípé, ṣùgbọ́n ní ìgbà tó yá ènìyàn bẹ̀rẹ̀ sí wá ìmọ̀kímọ̀. Àwọn olóyìnbó sọ pé inventions, seeking inventions, òun ló sọ̀yàn da ẹlẹ́ṣẹ̀. Kéèyàn máa wá ohun tí kò sí, kéèyàn máa wá ohun tí Ọlọ́run ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin. Ohun tí ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ tó kẹ́yìn tó sọ fún wa nìyí. Nígbà tá a ké sí ìwé Ezekiel bákan náà, ìwé Ezekiel orí 28 nígbà tá a ké sí ẹsẹ̀ 15 a sọ fún wa níbẹ̀ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti dá ìran ènìyàn ní pípé. Ní ìgbà tí ó wá yá èèyàn bẹ̀rẹ̀ sí ń wá, èèyàn bẹ̀rẹ̀ sí ń ṣe onírúurú ohun kan tàbí òmíràn tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ìwé Ezekiel orí 28:15 òun ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Àwọn ibi tá a gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní lórí ẹ̀kọ́ wa ǹjẹ́ àjogún ẹ̀ṣẹ̀ bí? A fẹ́ wá wo apá kejì rẹ̀. A ní àwọn ẹsẹ̀ Bíbélì bíi 3 tí a fẹ́ gbéyẹ̀wò. Ǹjẹ́ ó faramọ́ pé ǹjẹ́ àwọn ẹsẹ̀ Bíbélì faramọ́ pé àjogún ẹ̀ṣẹ̀ bí? Àwọn máa gbé wọn yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan kí a sì mọ ohun tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa. Ká tó gbé àwọn ẹsẹ̀ Bíbélì yẹ̀wò, Ọlọ́run fẹ́ ká ní òye pé àwa tá a jẹ́ ènìyàn ní ìwà láàyè wa lónìí, a gbọ́dọ̀ ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́. Ìdí tí ètò yìí fi wáyé òun ni ètò yìí ó túmọ̀ sí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ìdí ẹ̀ ni pé a gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ nínú ohun gbogbo. Ọgbọ́n ènìyàn, ìmọ̀ ènìyàn, èrò ènìyàn kò ní nǹkan ṣe pẹ̀lú ìsìn Ọlọ́run. Pàtàkì jùlọ tá a ti kọ àkọsílẹ̀ Bíbélì fún wa, a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú ohun gbogbo. Ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 Bíbélì ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, ká lè yin Ọlọ́run lógo nípasẹ̀ ẹni tí ògo ọlá àti agbára wà fún títí láéláé. Àmín. Ohun tá à ń gbìyànjú láti sọ ni pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ̀rọ̀. A gbọ́dọ̀ dákẹ́ níbi tí ìbá ti dákẹ́. Níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ tí a ò bá sọ̀rọ̀ a ti ṣe lòdì sí òfin Ọlọ́run. Níbi tí ìbá ti dákẹ́ tí a bá sọ̀rọ̀ a ti ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run. Kí wá ni Bíbélì sọ? A fẹ́ wo àwọn ẹsẹ̀ Bíbélì oríṣi bíi 2 sí 3. A fẹ́ wò bóyá ó fi ara pẹ́ pé àjogún ẹ̀ṣẹ̀. Mo fẹ́ ká wò ó lẹ́yọ kọ̀ọ̀kan. Ìwé Ẹ́xódù orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 kí ni Bíbélì wí? Ẹ́xódù orí 20 ẹsẹ̀ 5 ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwọ kò gbọdọ̀ tẹrí orí ara rẹ ba fún wọn, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n, nítorí
èmi ni Olúwa Ọlọ́run rẹ, Ọlọ́run owú ni mí, tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára ọmọ láti ìran kẹta àti ẹ̀kẹrin nínú àwọn tó kórìíra mi. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìgbà mìíràn à ń lo ẹsẹ̀ Bíbélì láti fìtumọ̀ sí pé Ọlọ́run ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní, ìkejì àti kẹrin, ṣùgbọ́n a ò kì í parí ẹsẹ̀ Bíbélì yìí tí ó kórìíra mi. Ẹsẹ̀ Bíbélì sọ fún wa pé Ọlọ́run fúnra ara rẹ̀ ó sọ fún àwọn Ísírẹ́lì ní ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5 pé Ọlọ́run owú ni òun, tí ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin tí ó kórìíra mi. Kí ni ìtumọ̀ tí Bíbélì gbé kalẹ̀ ní ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5? Tẹ́ bá kíyèsí, Ọlọ́run sọ pé Ọlọ́run owú ni òun bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò ní ìran kìíní, ìkejì, ìkẹta àti ìkẹrin, ìran tí ó kórìíra mi. Ẹ ká wá gbé ìtumọ̀ kalẹ̀. Àkọ́kọ́, bí bàbá bá jẹ́ aláìṣòdodo sí Ọlọ́run tó sì jẹ́ ẹni tó ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run alààyè títí ó sì ṣe ohun tó lòdì sí oore ọ̀fẹ́ Ọlọ́run, bí ó bá kú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sọ, tí ọmọ rẹ̀ bá dìde tó sì bẹ̀rẹ̀ sí í ṣe ohun tó dára níwájú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀, Ọlọ́run ní bí ẹ̀ṣẹ̀ bàbá kò ní bí wò lára ọmọ tó dìde lẹ́yìn bàbá. Ṣùgbọ́n bí ọmọ bá ń ṣe ohun tí bàbá ń ṣe tó wà nínú ẹ̀ṣẹ̀, tí ọmọ náà ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀, Ọlọ́run sọ pé òun yóò bí ẹ̀ṣẹ̀ náà wò lára ọmọ tó tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Bí ìran àkọ́kọ́ tí ò bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ bàbá wọn, bí ìran ìkejì tí ò bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ bàbá wọn, bí ìran ìkẹta tí ò bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ bàbá wọn, bí ìran ìkẹrin tí ò bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ bàbá wọn, Ọlọ́run ò ní fi ẹ̀ṣẹ̀ bàbá wọn bí wọ́n. Eléyìí gbọ́dọ̀ yé wa. Bí ìran àkọ́kọ́, bí bàbá bá ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run, tí ìran àkọ́kọ́ bàbá yìí bá ṣe ìfẹ́ Ọlọ́run, tó rìn nínú ìlànà Ọlọ́run, tó dúró nínú ìlànà Ọlọ́run, tó dúró nínú ìmọ̀ Ọlọ́run, Ọlọ́run ò ní fi ẹ̀ṣẹ̀ bàbá yìí kò ní bí lára ọmọ. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tó kórìíra mi, tẹ́ bá lọ kà ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5, Ọlọ́run ẹ̀ṣẹ̀ bí bàbá bá dẹ́ṣẹ̀ tí ò ronúpìwàdà tó sì kú, bí ọmọ náà bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ náà, lọ́lọ́run yóò máa bí ẹ̀ṣẹ̀ náà wò. Bí ọmọ bá tẹ̀síwájú ńkọ́, Ọlọ́run ò lè bí ẹ̀ṣẹ̀ náà wò. Àlàyé tí ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5 ṣe nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run kò ní bí ọmọ ní ẹ̀ṣẹ̀ bàbá bí ọmọ kò bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. A lè rí kà nínú Bíbélì pé olórí ègún ó ní ẹ̀ṣẹ̀. Tí ò bá sí ẹ̀ṣẹ̀ kò lè sí ègún, kò lè sí pé à ń bi ọmọ ẹ̀ṣẹ̀ bàbá à ń bi lọ́wọ́ rẹ̀, kò ní sí. Ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ òun ló bí ikú, ẹ̀ṣẹ̀ bí ègún. Àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ yé wa dáadáa. Ìdí ẹ̀ la fi ń sọ fún wa pé a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. So ẹsẹ̀ Bíbélì ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bí ìran àkọ́kọ́ bá ṣe ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run ní bí ẹ̀ṣẹ̀ yìí wò lára wọn. Bí ìran ìkejì bá ṣe ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run bí ẹ̀ṣẹ̀ yìí wò. Ìyẹn bẹ́ẹ̀. Bí ìran àkọ́kọ́ tó bá ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ṣẹ̀, Ọlọ́run á bí àwọn tí ó kórìíra mi. Ẹ jẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì kó lè yé wa. Ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5, ó ní ìwọ
kò gbọ́dọ̀ tẹrí orí ara rẹ ba fún wọn. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ sìn wọ́n, nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ọlọ́run òun ni mí, tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára ọmọ láti ìran kẹta àti kẹrin nínú àwọn tí ó kórìíra mi. Ó gbọ́dọ̀ yé wa. So bí bàbá bá ṣẹ̀, tí ọmọ náà bá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ náà tí ò yí padà sí Ọlọ́run, a máa bí, Ọlọ́run á bí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ṣùgbọ́n tó bá ṣe ìfẹ́ Ọlọ́run tó dó nínú ìlànà Ọlọ́run, a ò ní bí. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí. Ohun tí wòlíì Èzíkẹ́lì tọ́lọ́run tún gbé dìde nìyí, tó ní láti sọ fún Ísírẹ́lì pé ọkàn tí ó bá ṣẹ̀, òun ni ó ṣe kíni? Òun ni yóò kú. Nítorí bàbá kì yóò ru àṣedédé ọmọ, ọmọ kì yóò ru àṣedédé bàbá. Òdodo lódodo yóò wà lórí rẹ̀. Ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tàbí àìṣòdodo àìṣedédé aláṣedédé yóò wà lórí rẹ̀. Ó tí Bíbélì sọ nìyí. So ẹsẹ̀ Bíbélì ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5 kò sọ fún wa pé àjogún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ó sọ pé bí ìran àkọ́kọ́ bá ṣẹ̀ sí Ọlọ́run, tí ìran èkejì náà ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ náà, tí ìran ẹ̀kẹta ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ náà, Ọlọ́run nínú àánú rẹ̀, nítorí pé wọ́n ń dẹ́ṣẹ̀ tó fìyà jẹ bàbá náà ní ẹ̀ṣẹ̀ tó fi jẹ bàbá, ìjìyà ẹ̀ṣẹ̀ tí bàbá jẹ òun náà lọ́mọ yóò jẹ, nítorí pé wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Ohun tí Bíbélì sọ nìyí, ó gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ ká wo ẹsẹ̀ Bíbélì kejì, ìwé orin Dáfídì orí 51 51, kàkíyèsí ẹsẹ̀ 5, ká gbọ́ ohun tí Bíbélì sọ. Kí ni ọba Dáfídì wí? Ó ní kíyèsí, nínú àìṣedédé ni a gbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Ẹsẹ̀ Bíbélì kejì tá à ń gbé yẹ̀wò pé ìjọ faramọ́ pé à ń jogún ẹ̀ṣẹ̀ bí, ká wá gbé àlàyé kalẹ̀, àti gbé àlàyé àkọ́kọ́ kalẹ̀ nípa ìwé Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 5 tó sọ pé Ọlọ́run òun ní ń ba ẹ̀ṣẹ̀ bàbá wò lára mọ́ láti ìran kẹta dé ìkẹrin tí ó kórìíra mi, àti gbé àlàyé kalẹ̀. Èkejì, ọba Dáfídì ló sọ eléyìí. Ó ní kíyèsí, nínú àìṣedédé ni a gbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Ẹsẹ̀ Bíbélì ò sọ fún wa pé Dáfídì tá a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Dáfídì sọ pé nínú àìṣedédé ni ìyá òun lóyún òun, àti nínú ẹ̀ṣẹ̀ òun ni a gbé bí òun. Kò sọ pé a bí. Ẹsẹ̀ Bíbélì ò fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a bí Dáfídì gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n ó sọ ohun tí ó ń ṣẹlẹ̀, ó ń sọ bí ìyá rẹ̀ ti rí ní ìgbà tá a bí. A sọ fún wa pé a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, pé tá a bá ti bí ọmọ sínú ayé ó ti ní ẹ̀ṣẹ̀. A ti gbé àlàyé kalẹ̀, ohun tí Bíbélì sọ, àlàyé tí Bíbélì ṣe fún wa nípa ọ̀rọ̀ tí a pè ní ẹ̀ṣẹ̀, báwo lè ènìyàn ṣe ń dẹ́ṣẹ̀. A ti sọ pé ìwé Jákọ́bù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 sí 15 sọ fún wa pé olúkúlùkù ni à ń tàn sínú ìfẹ́kùfẹ́ tó sì wọnú ìfẹ́kùfẹ́ lọ. Nígbà náà ni ẹ̀ṣẹ̀ yóò wọlé, nígbà náà ni ẹ̀ṣẹ̀ yóò bí ikú. Ohun tí ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 14 sí 15 tó kọ́ wa nìyí. Dáfídì ní ìwé Psalm 51 bẹ́ẹ̀ta kíyèsí ẹsẹ̀ 5 ó sọ fún wa bẹ̀ pé ó ní nínú àìṣedédé ni a gbé bí òun, àti nínú ẹ̀ṣẹ̀ ìyá òun lóyún òun. Kò sọ fún wa pé Dáfídì fúnra ara rẹ̀ nígbà tá a bí tán àbí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, orí pé èèyàn ń dá ẹ̀ṣẹ̀ ni, èèyàn ń dá ẹ̀ṣẹ̀, a ò kì í jogún rẹ̀, èèyàn ń dá ẹ̀ṣẹ̀. Téèyàn bá dá ẹ̀ṣẹ̀ òun ló di ẹlẹ́ṣẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Tí ọba Dáfídì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà tó ń kúrò nínú ìfẹ́ Ọlọ́run. A ò bí òun gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n ìyá rẹ̀ lóyún rẹ̀, a sì bí. Ìyá rẹ̀ lóyún rẹ̀ nípa àìṣedédé, òun fúnra ara rẹ̀ pàápàá nígbà tá a bí tán ìyá rẹ̀ ó bí nínú ẹ̀ṣẹ̀. Ohun tá à ń sọ nìyí. A ò sọ pé Dáfídì fúnra ara rẹ̀ nígbà tá a bí sílẹ̀ ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, kò rí bẹ́ẹ̀. A ò sọ bẹ́ẹ̀. Ẹ ká wo ìwé Róòmù orí 5. Ìwé Róòmù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12 kí ni Bíbélì sọ fún wa. Róòmù orí 5 ẹsẹ̀ 12 gbọ́n tó Olúwa wí. Ó ní nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ọ̀dọ̀ ẹnìkan wọnú ayé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì
kọjá sórí gbogbo ènìyàn látọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Àlàyé Bíbélì yìí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ádámù àti Éfà àwọn lẹni àkọ́kọ́ tí a dá sínú ayé yìí, àwọn lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run alààyè. Ìwé Genesis orí 3, ìtàn yìí ń bẹ níbẹ̀ fún wa láti kà. Kó tó di pé wọ́n jẹ èso tọ́lọ́run ní wọn kò gbúdọ̀ fọwọ́ kàn, bẹ́ẹ̀ ni wọn kò gbúdọ̀ jẹ. A rí kà pé pípe ni a dá wọn. Ohun tí ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ tí ó gbẹ̀yìn tó sọ fún wa nìyí. Ní ìgbà tí wọ́n jẹ ohun tọ́lọ́run ní wọn kò gbúdọ̀ fọwọ́ kàn tàbí wọn kò gbúdọ̀ jẹ, ní ìgbà náà ni wọ́n di ẹlẹ́ṣẹ̀. Àwa sọ nínú ìwé Róòmù orí 5 nígbà tá kíyèsí ẹsẹ̀ 12 pé nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ọ̀dọ̀ ènìyàn kan wọnú ayé, gbogbo a mọ̀ pé nípasẹ̀ Ádámù àti Éfà ni ẹ̀ṣẹ̀ fi wọnú ayé. Àwọn olóyìn introduce ẹ̀ṣẹ̀ sínú ayé nípa pé wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wà lórí ilẹ̀. Àbẹ̀gbọ́ tí àwọn kan sọ pé Ádámù kọ́ ni àkọ́kọ́ dá, rárá o. Gẹ́gẹ́ bí ìfihàn tá a rí nínú Bíbélì, Ádámù àti Éfà ni àkọ́kọ́ dá sórí ilẹ̀ ayé yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Bíbélì ti sọ̀rọ̀, a sì gbọ́dọ̀ dákẹ́ gẹ́gẹ́ bí Bíbélì ti dákẹ́. Ó lè gbọ́dọ̀ yé wa. Ádámù àti Éfà àwọn ló mú ẹ̀ṣẹ̀, àwọn ló introduce ẹ̀ṣẹ̀ wá sínú ayé. Nípasẹ̀ wọn ni ẹ̀ṣẹ̀ fi wọnú ayé, ikú sì bọ́ sórí gbogbo ènìyàn. Torí pé a sọ pé nítorí pé ìwọ ṣe léyìí, ilẹ̀ ni ìwọ yóò padà sí, torí pé erùpẹ̀ ni ìwọ yóò sì padà di erùpẹ̀. Nítorí pé Ádámù àti Éfà wọ́n ṣe lòdì sí òfin àti oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọlọ́run pàṣẹ fún wọn pé wọ́n ó padà sí ilẹ̀. Ìdí ẹ̀ la fi pé ènìyàn ń kú ikú tara nítorí ẹ̀ṣẹ̀ ló bí ikú tara. Ẹ̀ṣẹ̀ náà òun náà ló tún bí ikú tẹ̀mí. A rí kà pé ní ìgbà tí Ádámù àti Éfà tí wọ́n ṣẹ̀ta sọ pé tí wọ́n bá jẹ èso ìkíkù ni wọ́n yóò kú, wọn ò kú lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n ìyapa, ikú túmọ̀ sí ìyapa láàárín Ọlọ́run àti ìran ènìyàn, tàbí láàárín ara àti ẹ̀mí. Ní ìgbà tí Ádámù àti Éfà tí wọ́n jẹ èso tọ́lọ́run ni wọn kò gbọdọ̀ jẹ, a sọ fún wa pé Ọlọ́run yapa kúrò lọ́dọ̀ wọn. Ọlọ́run láti àkókò náà lọ́lọ́run ní ìdàpọ̀ pẹ̀lú ìran ènìyàn. Ilé gbọ́dọ̀ yé wa, àwọn ló mú ẹ̀ṣẹ̀ wá sínú ayé. Ikú nípa ẹ̀ṣẹ̀, ohun tí ẹ̀ṣẹ̀ ń bí òun ni ikú. Gẹ́gẹ́ bí onírúurú àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ tí ìwé Róòmù orí 6 pàtàkì èsì ẹsẹ̀ 23 6:23, ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. So bí ènìyàn bá ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ní ìwà láàyè rẹ̀ lónìí, a sọ fún wa pé ó ti kú ní ìgbà tó wà láàyè. Ìwé Tímótì kìíní ó fẹsẹ̀ múlẹ̀ pé ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó ló ti kú ní ìgbà tó wà láàyè. Ohun tá à ń sọ ni pé ìjà jogún ẹ̀ṣẹ̀ bí? Ìdáhùn ni pé rárá o, olúkúlùkù wa ń dẹ́ṣẹ̀ ni. Tí a bá dẹ́ṣẹ̀ nígbà náà la di ẹlẹ́ṣẹ̀. A sì ti fi ìtumọ̀ ẹ̀ṣẹ̀ hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sọ fún wa pé ìtumọ̀ ẹ̀ṣẹ̀ ní rírú òfin Ọlọ́run. Àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni. Bí èèyàn bá mọ rere ṣe tí ò ṣe, ẹ̀ṣẹ̀ ni. Ohunkóhun tó bá ti ní ìgbàgbọ́ jáde, ẹ̀ṣẹ̀ ni. So èèyàn ń dá ẹ̀ṣẹ̀ ni, a ò jogún ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé tẹ́ ń wò wá, à ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Bá a bá ti dá wa lẹ́kọ̀ọ́ tá a kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àjogún ẹ̀ṣẹ̀, nípa bẹ́ẹ̀ bí a ti bí wa sínú ayé yìí, a ní láti gbìyànjú láti dẹni ìgbàlà, tí a sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà tá a mọ ìyèrè Kristi, nígbà tá a lè gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí Bíbélì sọ fún wa nínú ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16, ó sọ fún wa níbẹ̀ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptísì rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Fún wa láti mọ ìyìnrere Jésù Kristi Olúwa wa, a ní láti gbọ́ ìyìnrere
ìwé Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ karùndínlógún 16:15 ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. A ò jogún ẹ̀ṣẹ̀, ẹ̀yin tẹ́ ń wò mí nílé, a ò jogún ẹ̀ṣẹ̀ lọ́wọ́ baba ńlá wa Ádámù, a ò jogún ẹ̀ṣẹ̀ láwọ àwọn baba ńlá wa láti ìrandíran wa. Olúkúlùkù wa ń pinnu láti dẹ́ṣẹ̀ ni. Tàbá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú láti ronúpìwàdà láti wá sí ọ̀dọ̀ Jésù Kristi. Òun nìkan ló lè fún wa ní ìyè, òun ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6 ló sọ bẹ́ẹ̀. Ẹ ní láti gbọ́ ìyìnrere Jésù Kristi Olúwa wa. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ní láti gbà ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6 ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run, nítorí ẹnikẹ́ni tó máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé òun ló ṣẹ̀san fún ẹni tó bá fi ara balẹ̀ wá. A ní láti ronú pìwàdà. Olúwa kò fi rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònú pìwàdà. Aláti fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A sì ní láti jọ̀wọ́ ara wa fún ìrìbò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi. Ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. A ò lè baptisi ọmọ kéékèèké, a ò lè baptisi wọn tí wọn ò gbọ́ ìyìnrere, tí wọn ò gbà ìyìnrere Kristi gbọ́, tí wọn ò ronúpìwàdà, tí wọn ò fẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù ọmọ Ọlọ́run ṣe. Wọn ò lẹ́tọ̀ọ́ kí a fi ìsàmì àgbélébùú tàbí wọn mi lé lórí ká fi baptisi wọn, torí pé wọ́n gbọ́dọ̀ gbọ́, wọ́n gbọ́dọ̀ gbàgbọ́, wọ́n gbọ́dọ̀ ronúpìwàdà, wọ́n gbọ́dọ̀ fẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù ọmọ Ọlọ́run ṣe kí a tó lè ṣe baptisi fún wọn. Ìbaptisi tí a sì ń sọ yìí, a ó rì wọ́n bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìn ikú àti àjíǹde Jésù. Ohun tọ́lọ́run sọ ni, a ò jogún ẹ̀ṣẹ̀, à ń dá ẹ̀ṣẹ̀ ni. Àdúrà àti ìfẹ́ wa sí Ọlọ́run ni pé kí Ọlọ́run kó fi ẹ̀kọ́ rẹ̀ yé wa, kó sì tàn ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.